Iṣẹ́ tí àwọn tí wọ́n ń wo ilé ìtajà fún ìtẹ̀síwájú ọ̀nà alábala méjì tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ ṣe fún wa ní ìlú Ìwó. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun ní àdúgbò tí à ń pè ní ilé Ọmọ̀sán. Nígbà tí wọ́n kúrò níbẹ̀ ni wọ́n bọ́ sí ibi tí wọ́n wà yìí tí à ń pè ní ilé Òòṣà ọjà. Nígbà tí wọ́n kúrò ní ilé Òòṣà ọjà, wọ́n fònà sí òdì kejì tó jẹ́ ìsọ̀ mọ́là. Ìsọ̀ àwọn Haúsá tí wọ́n ti ń ta àlùbọ́sà, ata gbígbẹ, ta nǹkan kan. Ìsọ̀ àwọn Haúsá lẹ̀ ń wò yìí o, níbi tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà di pẹ̀tẹ́lẹ̀ kí ìtẹ̀síwájú lè bá ọ̀nà alábala méjì tí gómìnà Adémọ́lá Adélékè fẹ́ ṣe fún wa. Gbogbo ibi tí ẹ̀ ń wò yìí, ẹja gbígbẹ, àlùbọ́sà àwọn kankan ni à ń tà níbẹ̀. Báyìí ni wọ́n ṣe wó gbogbo rẹ̀ kanlẹ̀ ni wọ́n bá fòfẹ̀ rẹ̀ ló bá di ẹ̀yìn ìsọ̀ ẹja tútù ní inú ṣọ́ọ̀ṣù. Ìsọ̀ ẹja tútù ni wọ́n wà yìí. Gbogbo ibi tí ẹ̀ ń wò tí wọ́n ń wò yìí, àwọn ẹlẹ́ja tútù, ẹja aláràn, ẹja panla nǹkan kan mọ́ra wọn kò ní wọ́n ń tà níbi tí wọ́n ń wó lọ́wọ́ ẹ̀. Tó sì tún já sí àwọn agboolé míì náà. Bákan náà, òun náà ni wọ́n ń wó lọ́wọ́ yìí. Ilé gàgàrà tẹ́ ń wò lọ́ọ̀kan yìí. Bákan náà wọ́n bọ́ sí ìsọ̀ọ̀ṣù. Ìsọ̀ọ̀ṣù lẹ̀ ń wò yìí o. Ìsọ̀ọ̀ṣù òun rèé. Níbi tẹ́ ń wò yìí ní ìsọ̀ọ̀ṣù ni ẹ bá fẹ́ ra ata, tẹ́ẹ̀fì sí ọbẹ̀ àti epo pupa, irú àwọn èròjà ọbẹ̀ pátá. Níbi tí wọ́n ń wò yìí ni gbogbo àwọn táyì wọ́n ń tà ní wọ́n máa ń jókòó sí. Níbi tẹ́ ń wò yìí tí wọ́n ń wó lọ́wọ́lọ́wọ́ yìí. Kíní tẹ́ ń wò yìí ni wọ́n gbé kété omi tí àwọn olóṣèlú ṣe fún àwọn ará inú ọjà tí wọ́n ti máa ń pọnmi tí wọ́n máa ń lò. Kíni ló fẹ́ dà? Ó rí pé ọkọ̀ ọjà Ọba market ònà Ìwó, òun náà wò. Gbogbo ibi tẹ́ ń wò ní ti ń ta èròjà ìrẹsì, ewédú, ẹ̀fọ́ nǹkan kan, epo pupa. Báyìí ni wọ́n ṣe wo ibẹ̀ tí wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀. Torí gbogbo ibi tẹ́ ń wò yìí, ó dàbí ẹni pé roundabout yóò fẹ́ dé ibẹ̀ tí ó jẹ́ kí ọ̀nà náà jọjú dáadáa. Báyìí ni wọ́n ṣe wò. Àmọ́ wọ́n dé àwọn ibì kan, ẹ̀rù Ọlọ́run bà mí. Bí èèyàn bá jorí àwọn yóò pọ̀. Báwọn èèyàn ṣe ń ké tí wọ́n ń sunkún látàrí pé inú ilé ni wọ́n ń gbé. Ẹ̀yin yẹn wá, ẹ jẹ́ á máa tẹ̀síwájú. Ìsọ̀ọ̀ṣù náà ni wọ́n sì wà, wọn ò tí ì kúrò níbẹ̀. Ìsọ̀ọ̀ṣù ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́. Yóò wó kíní kété omi yìí o. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò. Ẹ rí pé kọ́kọ́ wó kíní gánagánà tí wọ́n so kalẹ̀ tí wọ́n kọjá ọba sí. Lẹ́yìn ẹ̀ lọ wá ẹ rí pé ọwọ́ ti ba kíní báyìí. Báyìí ló ṣe wó kíní kété omi tí wọ́n ń lò ní ìsọ̀ọ̀ṣù o. Ó fẹ́ gbẹ́ lélẹ̀ o. Lẹ́yìn èyí ni wọ́n bá gbéra pa ni wọ́n tún tẹ̀síwájú nínú iṣẹ́ wọn. Lẹ́yìn ìgbà tó bá kíní kété omi àwọn ará ìsọ̀ọ̀ṣù, àwọn olóṣèlú fún wọn tó bá wò yá àjàdá tó fẹ́ gbẹ́ rẹ̀ lélẹ̀ ni àwọn oníṣẹ́ yìí ni wọ́n bá tún gbéra pa ni wọ́n bá tẹ̀síwájú ni wọ́n bá lọ. Níbo ni wọ́n ń lọ? Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Wọ́n bá fòfẹ̀rẹ̀, wọ́n bá bọ́ sí ilé epo AP lọ́jà. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ní tí wọ́n ti fò síwájú town hall. Iwájú town hall lẹ̀ ń wò yìí o. Tẹ́ ẹ bá wo bẹ̀ dáadáa, ẹ rí pé ibi táwọn ẹlẹ́rọ alùpùpù máa ń tò sí lọ́jà alẹ́ níwò nù. Gbogbo ẹ̀ tí wọ́n ń bọ̀ láti Ìbàdàn àti Èkó, ibẹ̀ làwọn ọlọ́kadà máa ń wà. Iwájú town hall ni wọ́n wà tí wọ́n ti ń wọlé yìí o. Gbogbo àwọn ilé ìtajà gbogbo tí wọ́n ń wò yìí. Iwájú town hall ni wọ́n wà báyìí. Iwájú town hall ni wọ́n ń wó lọ́wọ́. Wọ́n wó ilé náà títí tí wọ́n wó lọ fá. Wọ́n bá wo kan ilé tó wà níwájú town hall. Ibi tá a wí la dé yìí. Ṣé ẹ rí ilé alájà méjì àbẹ̀yọ kan tẹ́ ń wò yìí? Kàyéfì kan bẹ́ ń bi ilé yìí. Ṣé ẹ rí ilé yìí? Bí èèyàn bá jorí àwọn yóò pọ̀. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wó ilé yìí, tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní wó àwọn tí wọ́n ṣe wó ilé yìí, ẹ wò òun ilé ni wọ́n ti wó tán yìí o. Nígbà tí wọ́n wó ilé yìí tí wọ́n fẹ́ gbẹ́ lélẹ̀, ibi tí a dúró sí
tá a ti ń ka gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀. Ẹ lè nígbàgbọ́ pé àwọn tí wọ́n ń gbé nínú ilé wọn sì bù ẹkún gbaragada pé ṣé lè wá lọ rèé. Báyìí ni wọ́n ṣe fi ẹ̀gbẹ́ ilé lélẹ̀ o tí wọ́n wó tán pátápátá. Ilé tá a fi hàn lẹ́ẹ̀kan nu omi ti wó tán yìí, gbogbo tó kù ń bẹ àtòkè àti ìsàlẹ̀ kò ju yàrá méjì lọ. Yàrá méjì lọ wó ẹ̀yìn, yàrá méjì ń sáré dákun kí wọ́n fi ṣe. Odò wo ni wọ́n fẹ́ dọ̀rùn lásì. Tọ́ Yorùbá ní táriwo la kọlà tó bá délé tàbí dọmọkùnrin ni ní tí wọ́n ṣe fún ìtẹ̀síwájú ìlú náà ni, ṣùgbọ́n ó dùn àwọn tó ní o. Àwọn ẹni yìí wọ́n bú sẹ́kún lẹ́gbẹ̀ẹ́ mi. A fẹ́ sì fọ̀rọ̀ wá nílẹ́nu wò fún wọn ṣùgbọ́n omi ẹkún ojú wọn ò jẹ́. Ọmọ ṣe o. Báyìí ni wọ́n ṣe wó lé ìtàn o. Wọ́n sọ ilé di pẹ̀tẹ́lẹ̀. Wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀ pátápátá. Ni wọ́n bá fòfẹ́rẹ́ nígbà tí wọ́n kú omi ilé yìí. Ni wọ́n bá bọ́ sí agboolé agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Malam Ọláwálé Rasheed, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní agboolé ọlọ́dẹ. Ibẹ̀ lẹ̀ ń wò yìí o. Agboolé ọlọ́dẹ òun lẹ̀ ń wò tí kìnì tí ń wò yìí. Wọn ò rólé apá kan dápá kan sí ohun torí pé agbẹnusọ gómìnà agboolé wọn làwọn wà kí wọ́n sọ pé àwọn ọ̀dọ́gbọ́n kan o. Wọ́n bẹ̀rẹ̀ sí wó ilé ńbẹ̀ náà. Wọ́n wó wọ́n sì wọlé dáadáa. Wọ́n ṣe bẹ̀ tọ́mọ kanga. Iwájú post office níbi tẹ́ ń wò yìí. Iwájú post office báwọn èèyàn ṣe tú yàyà. Iwájú post office ní agboolé ọlọ́dẹ ní agboolé agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ ni wọ́n fi àdàgbà ètò ọ̀rọ̀ sí ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà ń bẹ̀ 2025. Ibẹ̀ ni wọ́n parí iṣẹ́ sí ní òní kó tó di pé wọ́n wá ń gbé kíní katakata ẹ̀rọ tí ń wó ilé. Wọ́n ń gbé lọ sí town hall tí ó fi di ọ̀la. Ẹ̀yin yẹn wá ibi tí àbá ọ̀rọ̀ náà dé lónìí rèé. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run Elédùà tó bá tún di ní ọ̀la, a ó tún máa mú wá sí ojú ìwòran yín. Yóò mọ wá sétí gbọ́ yín. Àwa la mọ̀ wá, ẹ̀yin lè máa bá àní fẹ́ni kankan ṣàwátì. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó, oore ibi kíní yìí ni ó jẹ́ tiwa o. Ó dàbọ̀.